kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ ohùn mi káàkiri. Olúwaṣẹ́gun yẹn náà tún ni. Kí ni kí a ti pe ohun tó ń ṣẹlẹ̀ ní ìlú yìí gan ní pàtó? Ní kíákíá láì fi àkókò ṣòfò. Ǹjẹ́ ẹ mọ̀ wípé àwọn ajínigbé ti jí Cynthia Okereke àti Clemson Cornell tí wọ́n máa ń ṣe eré orí ìtàgé ti ilẹ̀ Igbo. Wọ́n sọ wípé àwọn unknown gunmen yìí, ìyẹn àwọn ajínigbé, pé wọ́n tuntun gbé wọn, wọ́n ti gbé wọn pamọ́. Wọ́n sì fẹ́ gba owó tí ó tó $100,000 lọ́wọ́ wọn. Ìbéèrè mi wá nìyí, ibo ni wọ́n fẹ́ kí wọ́n ti rí irú owó yìí, tí a ti mọ̀ wípé dọ́là fún ẹ̀ pàápàá ní orílẹ̀-èdè Nàìjíríà ó ti di 700 naira per $1. Ẹ jọ̀wọ́ ẹ má bínú, ibo ni àwọn ènìyàn ti fẹ́ rí irú owó yìí gangan nígbà tí wọ́n jí wọn gbé tán? Gbogbo àwọn ẹbí àwọn ènìyàn wọ̀nyí ti wà nínú fu àyàfu, wọ́n ti ń pelé káàkiri. Ẹ jọ̀wọ́, ìjọ́ wo la fẹ́ kúrò nínú gbogbo pálapàla yìí gan ní pàtó? Ètò ààbò ó wá mẹ́hẹ pátápátá débi wípé àwọn ènìyàn lọ́tùn wọ́n ń pariwo àti lósì wọ́n sì tún ń pariwo pẹ̀lú. Àfi kí Elédùmarè ọba kó máa ṣọ́ wa nínú ìlú tí a dẹ̀ wà yìí. Báwo ni ìṣẹ̀lẹ̀ yìí gangan ṣe ṣẹlẹ̀ ní pàtó? Wọ́n jẹ́ ká mọ̀ wípé rìhásà làwọn ènìyàn yìí lọ ṣe. Rìhásà náà lọ ṣe, ibẹ̀ dẹ̀ ni wọ́n ti jí wọn gbé. Àlọ́ la rí, a ò rí àbò wọn mọ́. Kí Ọlọ́run Elédùmarè kó máa fi ààbò rẹ̀ bò wá. Nígbà tí àwọn agbésùmọ̀mí bá lè gbìyànjú láti gbé odidi ààrẹ orílẹ̀-èdè, ẹ jọ̀wọ́ àwọn ènìyàn tí ń bẹ níbẹ̀ gan pàápàá, ǹjẹ́ ṣé wọ́n sèfù báyìí? Ẹnìkankan ò lè sùn kó dejú pa. Ẹnìkankan ò lè sùn kó dejú pa rárá àti rárá. Bí ìròyìn ṣe wọlé, mo ṣe rò pé kí n tètè fi tó yín létí ní kíákíá, ní yàjóyàjó. Gbogbo ẹnikẹ́ni tó bá ní ẹbí ní Nàìjíríà, mo fi àsìkò yìí rọ̀ yín, mo fi àsìkò yìí mo fi bẹ̀ yín ní pàtó pé níbikíbi tí ilẹ̀ bá ti ṣú àwọn ènìyàn wá sí, ẹ jẹ́ kí wọ́n máa sùn síbẹ̀. Nítorí pé ní ìlú Nàìjíríà, ìlú ò rọgbọ o. Ní ìlú Nàìjíríà, ìlú ò rọgbọ o. Ohun gbogbo ti di ẹ̀sọ̀. Ohun gbogbo ti di ẹ̀sọ̀. Àwọn olórí wa yìí kẹ̀ré, gbogbo wọn ti ẹ̀ ronú. Ohun tí wọ́n fẹ́ dì lọ́la, ohun tí wọ́n fẹ́ jẹ́ lọ́la, òkè tí wọ́n fẹ́ gùn yìí, àkàbà òkè tí wọ́n fẹ́ gùn yìí ṣá, dandanlá ni gbogbo wọn ṣá ń ronú láti gùn. Kò sí ohunkóhun tó kan wọ́n o. Mẹ̀kúnnù ń sunkún, mẹ̀kúnnù ò sunkún. Kò sí èyí tó kàn wọ́n. Mẹ̀kúnnù jẹun tàbí mẹ̀kúnnù ò jẹun. Kò sí èyí tó kàn wọ́n. Kódà bóyá wọ́n jí mẹ̀kúnnù gbé tí wọ́n fẹ́ jọba lé lórí gan pàápàá, kò sí èyí tó kàn wọ́n. Tí wọ́n ṣà ní wípé kán ti dé òkè àgbà, kán ti gun òkè àgbà yìí. Kí Elédùmarè ọba kó máa ṣọ́ wa o. Ìròyìn ló tẹ̀ wá létí wípé Cynthia Okereke tí ẹ ń wò ní ojú amóhùnmáwòrán yìí àti Clemson Cornell, àwọn màná lọ ṣe rìhásà o. Wọ́n ti jí wọn gbé ní báyìí o. Àwọn agbésùmọ̀mí yìí wọ́n sì ń sọ wípé àfi dandanlá ni kí wọ́n lọ wá $100,000 lọ́kàn tiwa. Ẹ jẹ́ ká máa ṣe 700 naira ní ọ̀nà 100. Ibo la ó ti rí pẹ̀lú nǹkan tó orílẹ̀-èdè yìí sọ. Ohun gbogbo dẹ̀ ló wọ́n gógógógógógó lórílẹ̀-èdè yìí. Mo ké tó o. Àfi kí Ọlọ́run Elédùmarè kó máa ṣọ́ wa, kó sì máa wò wá, kó sì máa fi àánú rẹ̀ kó fi máa gbà wá. Mo mọ̀ wípé ẹ̀yin náà ààyè ti gbọ́. Fún àǹfààní àwọn ènìyàn tí ò dẹ̀ tí gbọ́, ló jẹ́ kí n mú ìròyìn yìí tọ̀ wá. Tó bá lè gba ààrẹ orílẹ̀-èdè, tó bá lè ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n fẹ́ gbé ààrẹ orílẹ̀-èdè, mélòó làwọn tí ń bẹ lábẹ́ ààrẹ gan pàápàá pẹ̀lú tí wọn ò lè gbé? Ìbéèrè mi wá leléyìí o. Ṣé ká sọ pé àwọn Fúlàní yìí gangan ni wọ́n ń jí wa gbé ni? Tàbí àwọn kọ̀lọ̀mọ̀tí kan náà tí wọ́n ti darapọ̀ mọ́ àwọn Fúlàní tí wọ́n tún jẹ̀dá ẹgbẹ́ wọn gbé? Àbí ká sọ pé àwa ara wa gangan la tún jí ara wa gbé? Ìbéèrè yìí ó wà lọ́kàn mi, ó sì wà lọ́kàn tẹ̀yin pàápàá yín tó lólùfẹ́ wa tí ẹ̀ ń gbọ́ wa pẹ̀lú. Kí Elédùmarè kó máa ṣọ́ wa o. Àkíyèsí tèmi ni wípé ibikíbi tí ilẹ̀ bá ti ṣú wa sí, ẹ jẹ́ kí a bẹ Ọlọ́run níbẹ̀. Kò sóhun tá a fẹ́ lọ ṣe ilé náà, nítorí pé àsúré tètè kò kú ní kọjá ilé. Ibi tí iṣẹ́ bá ti ṣú wa sí, ibẹ̀ ni kí a sùn. Lágbára Ọlọ́run á máa dáàbò rẹ̀ bò wá o. A ò ní kó sọ́wọ́ ajínigbé o. Ẹni bá rí àwọn ènìyàn wọ̀nyí kó jọ̀wọ́ kó bá wa sọ fún àwọn ọlọ́pàá o.
Cynthia Okereke àti Clemson Cornell. Àwọn àgbà òṣèré ní ilẹ̀ Yíbò yìí ni wọ́n ti jí gbé o. K'Elédùmarè kó ṣọ́ wa, kó sì máa fi ààbò rẹ̀ máa bò wá ní pàtó. Ọmọ yín yẹn náà ṣì ni. Ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí, ẹ bá wa fi like sí, kẹ́ sì bá wa pín káàkiri kó dé ilé kó dé oko. Ọlọ́run Elédùmarè á fi ìṣọ́ ẹ̀ máa ṣọ́ wa.